Ọlọ́run ló ń ṣohun gbogbo, ẹ̀dá kà lè má tiraka. Òye àbí adúpẹ́ lọ́wọ́ Ọlọ́run. Ògo fún ẹni tí ó ní ògo. Mo ní ọlá fún ẹni tó ní ọlá. Ìyìn fún ẹni tó ní ìyìn. Torí pé ẹni tó yẹ ká forí balẹ̀ fún òun ni Kristi. Ẹwà ògo rẹ̀ kò sì yí padà. Mo dá gbogbo ògo àti ọlá padà fún ẹni tó ní. Torí òun lèmi á máa fìbà fún. Òun lèmi á sì máa yìn lógo ní gbogbo ọjọ́ ayé mi. Kò sì sẹ́ni bí rẹ̀. Títóbi rẹ̀ kò sì sí. Ó la ṣe ń sọ wípé òun nìkan ló yẹ ká máa fìbà fún. Gbogbo ẹni tó ti wọlé, orí yín àyànmọ́ yín ò ní gbàbọ̀dẹ̀. A dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run. Ibi tó mú wa dé àti ibi tó mú wa lọ. Òun ló ní o, bàbá mi ló ní yìn àtọpẹ́ o. Ẹ fi fún o, mo lóhun ló ní o, bàbá mi ló ní yìn àtọpẹ́ o. Ẹ fi fún o, bàbá mi ló ní yìn àtọpẹ́ o. Ẹ fi fún o. Mo kí gbogbo ènìyàn tó ti wọlé. Orí yín ò ní gbàbọ̀dẹ̀. Ẹ máa ránṣẹ́. Ẹ máa bá mi tẹ̀ lọ́ọ̀fù yẹn. Ẹ máa bá mi ṣí ọ̀rọ̀ yìí. Mo kà wá láti wá ṣanalysis kan àti bọ́ọ̀tà lénìí náà nígbà tá a wá fi ìkìlọ̀ àti májẹ̀mú kan lélẹ̀. Tọ́lọ́run ò bá sọ, àwa ò ní sọ. Tá ò bá rí, mi ì ní bá wọn lọbẹ̀. Mo dẹ̀ gbàdúrà ìran tí Ọlọ́run tó máa kẹ̀yìn sí, Olúwa má jẹ́ ó tẹnu mi jáde. Òun ni mo ṣe ń sọ wípé ẹ máa gbàdúrà fún ọmọ Ọlọ́run yìí pé ọfà àṣìṣe kó má bà mí. Ọfà àṣìṣe ò ní bà ẹ́ o. Wọ́n tó bá mi ṣàmì ni mò ń bá wí. Mo ní ọfà àṣìṣe ò ní bà ọ́. Mo fẹ́ yànnàná àwọn ọ̀rọ̀ kan. Mo sì fẹ́ jẹ́ kí gbogbo ènìyàn kájọ wò ó. Yorùbá ní ìta bá wò ó ló máa ń gún. Mo máa ṣí ojú òpó lẹ̀ lálẹ́ yìí. Má dẹ̀ gbàgbé, try and sign your petition. Ṣé ìwọ náà ti rí n tá ń tọwọ́ bọ̀ yẹn? Ṣé ìwọ náà ti sign ẹ̀? Ṣé o ti sign ẹ̀? Ìpele 4 ni. Kí ni orúkọ rẹ̀? Kí ni orúkọ ìlú rẹ̀? Ọkùnrin ẹni bí àbóbìnrin àti ayára bí àṣà ímeèlì rẹ̀. Ó tán. Ìtàn ni ò ṣe péré nù. Mami, tètè gba líǹkì yẹn kí wọ́n náà bá wọn ṣe tiẹ̀. Tó bá ti ń gbọ́ gbégbé, ó yẹ kó tètè bá wọn gbé. Ó yẹ ká ti wọ 10 million, kì í ṣe 5 million lásán. 10 million kàn pé ká sì sáré dọwọ́ bò ó. Wàhálà àánú gbà.
ìdí tá a fi ń sáìnì ẹ̀ rèé o. òun ló jẹ́ kí n mú ọ̀rọ̀ Abẹ́òkúta ní Láfẹnwá èyí tó ṣẹlẹ̀ lọ́jọ́ Monday tó wá taná sójú lọ́jọ́ Tuesday yìí. ẹ rí i pé ó ti kúrò ní wọ́n ní eégún tó bá jáde lọ́sàn-án ó ti kúrò ní à ń wò ó torí ọ̀rọ̀ yẹn ti bọ́ ọ̀tà. ṣùgbọ́n nǹkan kan ni mo fẹ́ mú jáde ńbẹ̀. ó yẹ ká máa sòtítọ́ torí pé báwọn ọlọ́pàá ò bá sòtítọ́ táwọn aráàlú gan ń bẹ̀rù n tó lè jà fún èmi àti rẹ ni pé n tó lè jà fún èmi àti rẹ ni pé ká sign petition wa. ṣùgbọ́n láìsí yẹn ìrọ́pọ̀ la máa gbọ́ lójoojúmọ́. málà bá Yorùbá jà Yorùbá bá málà jà àṣẹ̀mẹyẹ bọ̀ lápò ni o. ṣe rí a ò lè gbèjà ara wa àfi k'Ọlọ́run bá gbèjà wa o. ikú tó sì ń sífìlà ọlẹgbẹ́ ẹni tó pojúgbà ẹni wọ́n ní ikú tó pojúgbà ẹni ó mọ̀ pé òwe ló ń pa fún wa. jẹ́ ìyọkù ìkójú mi lè cry. òwe ló ń pa fún wa o torí pé bẹ́ẹ̀ bá wo ìrìn àjò yìí a ti ń pariwo pé àwọn mọ́là yìí àyè ti gba tápà wọ́n ti ń kọ́lé ìgúnnukó àyè ti gba tápà wọ́n ti ń kọ́ ilé ìgúnnukó àyè ti agbégbìrà lé kẹ̀kẹ́ ẹ má bínú ẹ̀yin gbìrà wọ́n ní ò jẹ́ kó ń tẹ pínpín àbí àyè ló gbà wọ́n bí ò bá jẹ́ gómìnà tí ò jẹ́ àwọn aráàlú tán ní àyàfi láò kí mọ́là máa gbèlú wa. ẹ̀yin gómìnà lẹ ń fún wọn nílẹ̀ ẹ̀yin lẹ ń fún wọn lóríṣiríṣi nǹkan láti lè jẹ́ kí wọ́n máa ṣe tó wù wọ́n. ṣùgbọ́n mo fẹ́ kó mọ̀ pé Ọlọ́run nìkan ló lè gbalẹ̀ Yorùbá torí pé ogun tó yí wa pọ̀ ó ju ti Iran àti Iraq lọ kàmáyé ti sọ pé ti Russia tá àti ìmọ̀ ibi tán bá lọ ó ju Iran àti Iraq ó ju ti Somalia lọ torí pé wọ́n ti yí wa pọ̀. ẹ jẹ́ àjọ yànnà náà tí gbólóhùn aṣọ bá tilẹ̀ wá. wọ́n pariwo pé Yorùbá ti pa Haúsá o láàrin ìṣẹ́jú kan sí ìkejì wọ́n ti interlate wọ́n ti gbéná wojú Yorùbá láì gbèjú pípa. ọlọ́pàá wà nílùú dádì mọ́mì wọ́n ṣe lọ́jọ́ ajé kò tó wọn. wọ́n wá mú ìpàdé sí ọjọ́ Tuesday kí ilẹ̀ ọjọ́ Tuesday ò tó mọ́ wọ́n ti sun gbogbo ṣọ́ọ̀bù lọ bí nǹkan bí ilẹ̀ bí ẹni. ẹjọ́ ṣe bí Èkó láwà báyìí àti ìṣe pẹ́pẹ́sẹ́ o wọ́n ti kọ́ ọlọ́pàá sí gbogbo agbègbè. ṣé commissioner of police lógùn state
fẹ́ sọ pé òun ò gbọ́ lọ́jọ́ Monday nígbà tí ìṣẹ̀lẹ̀ yẹn kọ́kọ́ ṣẹlẹ̀. Àbí Abíọ́dún á lóun ò gbọ́ pé ìṣẹ̀lẹ̀ bẹ́ẹ̀ ṣẹlẹ̀ ní Láfẹ́nwá. Commissioner of Security á lóun ò gbọ́ pé ìṣẹ̀lẹ̀ bẹ́ẹ̀ ṣẹlẹ̀. Wọ́n dákẹ́, wọn ò sọ kóhun àfìgbà tí wọ́n bẹ̀rẹ̀ sí ń tiná bọ́lé. Ìyẹn ni pé ọ̀dà wá látòkè pé ẹ lọ ṣèfẹ́nu yín, ẹ ò gbọdọ̀ dá sí. Wọ́n tún sọ wípé baálẹ̀ jóná. Àwọn ọlọ́pàá ní àwọn ò mọ ibi tí o lè gba wíńdò wọ wíńdò. Pẹ́pẹ́sẹ́ o, baálẹ̀ ló ṣáná fúnra ara rẹ̀. Irọ́, irọ́ pọ̀, irọ́, irọ́ pọ̀, irọ́ pọ̀. Ẹ dẹ̀ ń sùn, ẹ̀yin ọmọ Yorùbá. Ẹ dẹ̀ lajúlẹ̀, ẹ ń wòṣe ẹyẹ. Àwọn tí ò mọwọ́ mẹsẹ̀, ọlọ́pàá ti tún kéèyàn méje. Ẹ dákun, ta ni ó wá sanwó dúkìá tó sọnù? Málà ò nílé, ìta gbangba ni wọ́n sùn. Bó o bá dé àárín ìlú lọ́wọ́lọ́wọ́ báyìí, wàá bá gbogbo wọn lọ rẹpẹtẹ. Mọ́mì máa lọ́fẹ̀ẹ́ máa láìkẹ́ ìwọ ọba tó wà bẹ́ẹ̀. Ìlú tó lọ́ba tó níjòyè ni. Àbí ẹ gbàgbọ́ pé Yorùbá nation yìí nígbà tí wọ́n lọ gbé bá Aláké, ó ní lá òun ò fọwọ́ sí. Ìlú tó lórúkọ ni o. Ìlú Ọbásanjọ́, ìlú Aláké, ìlú tí a ya ilẹ̀ fún President Muhammadu Buhari estate, ìlú Bankole, ìlú Gbẹ́ngà Daniel. Ẹ̀yin oògùn tó gùn, ẹ wá lajú sílẹ̀ torí pé wọ́n ṣe Sẹ́ríkì léṣe, wọ́n bà dúkìá jẹ́. Ìjà ò tí ì ṣẹlẹ̀ nìyẹn o. Ó ṣẹlẹ̀ ní Ìbàdàn, wọ́n bà dúkìá jẹ́. Ó ṣẹlẹ̀ l'Ágége nígbà kan rí, wọ́n bà dúkìá jẹ́. Tójú yín ò bá ṣe bẹ́ẹ̀, tí mo ṣe àgọ́ ní Ìwòyí àbí níbo náà pé nígbà yẹn náà ó ṣẹlẹ̀, wọ́n bà dúkìá jẹ́. Ó ṣẹlẹ̀ ní Ìṣàgámù ní Rẹ́mọ, ọ̀pọ̀ ènìyàn ló sùn nínú ogun Málà àti Haúsá, ogun Haúsá àti Yorùbá. Ó tún ṣẹlẹ̀ ní Láfẹ́nwá, ẹ wo bí wọ́n ṣe sun nǹkan ìní àwọn èèyàn. Ẹ sì ń wo dádì olówó ogbó, ẹ mà tí ì lọ bẹ̀. Ẹ̀yin lẹni kàn máa bọ̀ ní lílu wọn, kàn máa bọ̀ wá o, kàn máa wá gbé pẹ̀lú wa torí ọmọ yín ò ń gbé ìta, ọmọ yín ò roaming about the streets. Òun náà ní Pẹ́pẹ́sẹ́ o, wèrè ọba, ó lóun fẹ́ lọ fi Málà ṣe ìyàwó. Ẹ rí i pé ọmọ àlè ń pọ̀ sí i. Ṣé ńgbà tí Fúlàní bá bímọ fún ọba, ọ̀nà dà tí Fúlàní gan ò ní jọba lẹ̀ Yorùbá? Ọ̀bọ gbọ́bọ pọ̀n, eégún aláré, a máa ń bá kan bọ̀ kẹ́. Ara mi ìrírí, mo rí olórí ológbò látẹ̀ nígbà tó lùwúrò títí tí ò ríyàwó fẹ́ bí ilẹ̀ Yorùbá ṣe pọ̀ tó ní àfọmọ ọmọ ọba Kánò àbí ṣé Kaduna àbí Kánò, ẹjọ́ ẹ rán mi létí,
tó lóun ló kù. Ẹ jẹ́ n kúkú jókòó kí n sọ̀rọ̀ dáadáa. Mọ́mì, ṣé ìyẹn ò tó rò àbí kò tó sọ? Àwa ni ká sáìnì petition báyìí. Ààrẹ lòmíì tí ọwọ́ rẹ̀ ò tí ì débẹ̀ ká má bàa rórúkọ ẹ̀ ń bẹ̀. Ṣé rí mo ti sọ fún yín lẹ́ẹ̀kan, ọmọ yín ń bẹ ńlé, aya yín ń bẹ ńlé. Ṣé rí gbogbo yín àwọn èèyàn tẹ́ ẹ ràn lọ́wọ́ láti jẹ́ èèyàn, àwọn tẹ́ ẹ fún lówó tẹ́ ẹ empower, ṣebí empowerment ọ̀hún náà láti sọ ó jà sí. Irú àwọn ìyá tó lọ yáwó nàpó gbọ́mọlé láńtà kó wá débẹ̀ láàárọ̀ Wednesday àárọ̀ Tuesday tán ti sun gbogbo ṣọ́ọ̀bù ẹ̀. Ó ṣẹlẹ̀ bẹ́ẹ̀ ní Kétu. Kí ló dé ẹ̀yin lọ́balọ́ba tí bí mo ṣe ń sọ̀rọ̀ yìí Aláké ò tí ì rọ́rọ̀ sọ. Àwọn tọ́rọ̀ kàn ò tí ì rọ́rọ̀ sọ. Ọlọ́pàá ló wá ń sọ pé baálẹ̀ jó mọ́lé ó láwọn ò rẹ́fídẹ́ǹsì. Wọ́n dè níyàn kankan ò kú sínú ìṣẹ̀lẹ̀ náà. Baálẹ̀ tó jóná yẹn òun ò ṣe èèyàn. Mami, máa tẹ love tẹ like tó o bá ti rí comment. Ṣé baálẹ̀ ò ṣe èèyàn? Odidi baálẹ̀ ọkọ ìlú ó dẹ̀ jóná just like that. Ìjà bẹ̀rù Ọlọ́run o. Ìjà bẹ̀rù Ọlọ́run. Ẹ̀yin ará Èkó, BRT, ìyàwó mọ́tò tó wọ̀ o. Ẹ má tẹ̀lé sanwó ẹ̀jẹ̀ o. Torí pé ayé ti wá le báyìí o. Àwa mọ̀ bí tí security wà. Tó bá wo gbogbo streets, tẹ́ bá wo gbogbo àdúgbò, málà ló kún gbogbo ẹ̀ o. Tí ìjà bá yá lọ́la, màmá rẹ̀ tó fi málà ṣọ́lé ẹ̀yìn nígbà tán ti jó baálẹ̀, mélòó ni ilé rẹ̀ tó fi málà sínú ẹ̀. I will just advise you all, ẹ̀yin tẹ́ fi málà ṣe security, tẹ́ fi Fúlàní ṣe security. Láti Ọjọ́ta tó bá dọ́jọ́ta, ẹ má bínú, àwẹ̀ ló fà á kì í ṣe oorun. Torí àwọn kan àdáde ó yẹ kẹsùn. No, it's not oorun. Àti break. Àfẹ́ break lẹ́ẹ̀kan Ọlọ́run ní ká tó tẹ̀síwájú. Àmọ́ tọ́lọ́ fẹ́ mú jáde ń bẹ̀. Gbogbo Ògùdù títí dé Island Fúlàní lẹ́ fi ń ṣe security. Ẹlòmíì gan ó tún gba Fúlàní ní driver. O mọ̀ pé ẹ̀mí rẹ̀ ló fi ń ṣọfà floating. Ẹ̀mí èèyàn ò jọ wọ́n lójú. Ẹ̀mí ẹran wà so special than ẹ̀mí èèyàn lọ́kàn tiwọn. Ṣùgbọ́n mo rọ̀ yín, mo bẹ̀ yín. Ẹ jẹ́ á ronú ká lọ sign petition wa. Èmi mọ̀ pé Haúsá ti ready láti jà. Fúlàní ti ready láti jà. Àwọn wo ní Haúsá, àwọn wo ní Fúlàní. Tẹ́ bá ní ká yanjú ẹ̀ ní tòbí ìnùbí, àwọn pípò yìí gan already àti yanjú ẹ̀ ní tòbí ìnùbí. A ò lè fẹ́ lọ ká má gbé omi ìjà pẹrẹgì kaná. Because
wọn ò lè adapt nǹkan táwa ń kojú. Tá a bá tiẹ̀ gba Yorùbá nation náà lénìí, báwo lẹ ṣe fẹ́ lé àwọn máláwọn yìí kúrò? Ṣọ́fẹ́ ẹ kà máa fẹnu sọ fún wọn pé ó yẹ jáde ńlùú wa, wọ́n á lè jáde. Omi ti ń tẹ̀yìn wọ̀gbìn lẹ́nu. MC, gbogbo àwọn tó yẹ kó jẹ́ alátìlẹyìn ilẹ̀ Yorùbá, wọ́n ti jẹ́ alátìlẹyìn fáwọn òjèlú. Ẹ lọ yẹ ọ̀rọ̀ yẹn wò. Baálẹ̀ kú lọ́fẹ̀ẹ́ lófò, wọ́n jó mọ́lẹ̀. Lóòótọ́ ìwà àwọn ọwọ́ wọn ni wọ́n ń jẹ. Ọba kan náà wọ́n jó mọ́lẹ̀, oògùn yìí náà ni. Ní tí ó kà gbé mi wá ni pé ẹ jẹ́ ká sign petition wa. Tó o bá tí ní, pè mí, màá send ẹ link ẹ sí. Torí mò ń lọ fún iṣẹ́ àdúrà aago 12. It is well with you. Wàrà àánú gbà. Ẹ jẹ́ ń gba ìpè 2 sí 3. Mami, báwo la ṣe fẹ́ lé àwọn málà kúrò láàrin wa? Àkọlé wa nìyẹn. Báwo lẹ ṣe fẹ́ lé wọn? Torí the way wọ́n ṣe ń bá wa jà, à ń jà. Àwọn ò ní nǹkan tí àwọn lè pàdánù o. Àwọn ò ní tí àwọn lè pàdánù, ṣùgbọ́n àwa la ní ọrọ̀ ajé tí wọ́n fẹ́ bàjẹ́. Nọ́mbà yẹn nìyẹn mami. Mo ń fẹ́ èèyàn 2 péré bí 3 kẹ́ bá wa dá sí ọ̀rọ̀ yìí pé ọgbọ́n wo la fẹ́ dá. Torí pé n tó ń bẹ́lẹ̀ yìí kò yé mi mọ́ o. Àfi tọ́lọ́run bá jà fún wa. Torí pé ká tó sọ kẹ́rẹ́, àwọn ẹni tí ń kíná bọ́lé wa, kán tó sọ kẹ́rẹ́, wọ́n ti bẹ̀rẹ̀ sí bà ọjà wa jẹ́. Àwọn gómìnà fò ta ní sínwó, àwọn ọba tá ní ò lè mobilize àwọn èèyàn tí wọ́n gbọ́nà ti jó baálẹ̀ mọ́lẹ̀. Kí la fẹ́ ṣe? Mo retí ìpè rẹ 08257455803. Agboola ìmọ́lẹ̀ ayọ̀, orí ẹ ò ní gbàbọ̀dé. Iṣẹ́ ń lọ lọ́wọ́. God bless you. Má ṣe o. Mo retí ìpè rẹ o. 08257455803. Ọgbọ́n wo la fẹ́ dá sọ̀rọ̀ tó wà lẹ́yìn? Wọ́n náà lè kọ́ wa lọ́gbọ́n tiẹ̀. O lè sọ nǹkan kan kó jẹ́ pé òun la máa lò lọ. Orúkọ Jésù, wàrà àánú gbà. Torí pé o dẹ̀ fẹ́ pè sórí ètò yìí, ká má sọ pé wọ́n mú ọ lóhùn. Bí a tó bá dẹ̀yìn ètò pé wá. Tó bá kú ibì kan là á tún gbé ká o. Tó bá kú ibì kan là ń gbé ká o. Lórúkọ Jésù, a ò ní jẹ̀bi, o ò ní sọmọ nù, ilé rẹ ò ní dahoro.
gbogbo ipa òkùnkùn lórí ẹ Olúwa kó sọdòfo. Ṣàmì, mo fẹ́nu àṣẹ sọ̀rọ̀ sáyé ìwọ tó ń wò mí lówùrọ̀ yìí. Ogun ayé ò ní borí ẹ, ò ní tọrọ jẹ o, ò ní tọrọ mu, ò ní tọrọ ná, ò ní tọrọ lù. Ọlọ́run àánú kó dúró tì wá. Jésù náà agbára wa. Ẹ jẹ́ á ronú o. Ìrònú wa ni pé ká wá ọ̀nà láti sign petition wa. Mami, ẹ jẹ́ ká jọ sign ẹ̀. Yóò dára fún yín. Bùsọ́lá Adé, God bless you. Wàrà àánú gbà. Ọlọ́run má jẹ́ mú kó gbé gbogbo yín ró. À ń lọ. Àwa náà la tún máa wá lọ́la. Lórúkọ Jésù, a ò ní ṣubú ara. A ò ní ṣubú ẹ̀mí o. Bẹ́ẹ̀ lẹ̀mí mi máa wí. Ẹ jẹ́ á ronú tí mo sọ yìí. Wọ́n lé ènìyàn kú. Baálẹ̀ kú. Wọ́n jó dúkìá. Téèyàn bá tún fẹ́ kú ńkọ́? Àfi kán jó gbogbo Abẹ́òkúta. Lórúkọ Jésù. Ẹbí rẹ lábẹ́òkúta. Ilé rẹ lábẹ́òkúta. Ayé ò ní sọ́ dilẹ̀ o. Iná ayé ò ní jó o. Bẹ́ẹ̀ l'Olúwa wí. It is well with you. God bless you all. See you. I still remain Wòlíì Ọmọọba Jíò gbogbo Yorùbá nation. Àbíkẹ́yìn Elédùmarè. The greatest chapel. Grace Chapel Ministry. Bye bye. Ẹ ṣeun. Ẹ̀yin tẹ́ ti sign. Orí yín ò ní gbàbọ̀dẹ̀ o. Ẹ ní tọrọ jẹ. Ẹ ò ní tọrọ mu. Ẹ̀yin tẹ́ tó kù. Tẹ́ fẹ́ sign. Lórúkọ Jésù. A ó jọ rí àánú gbà. It is well with you. Bye bye for now.